rẹ abẹ́ rẹ ni òbò rẹ ní ń pè bẹ́ẹ̀ kò sí nǹkan tó bá dì mú omi láti bẹ̀ nítorí náà Ọlọ́run á ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ pé mi ò lè gbẹ́rú sí kọ́ yọ ọ̀rẹ́ rẹ kò fi ìkàlẹ̀ náà ìwọ ló ní kẹ́ ọ gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́ ó ti di tiẹ̀ Olúwa ràn wá lọ́wọ́ ọ̀yá mà. àti omi tí ń sàn láti inú kànga rẹ. omi tí ó ń sàn láti inú kànga rẹ omi wo ló ń sàn láti inú kànga omi tó ń sàn láti ojú òbò obìnrin ni kéésì àjòkì rẹ mọ́ ìwọ ọkùnrin ò gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́ nítorí pé ẹ̀yin méjèèjì ti di ọyọ kan ẹ ti parapọ̀ ẹ gbọ́dọ̀ kórìíra ara yín mọ́ gbogbo nǹkan tó bá ń jáde lára yín ó ti di ìdùnnú fún yín ó ti dayọ̀ fún yín ó ti di owó àti ọlà fún yín mo gbàdúrà pé Ọlọ́run á fún yín sí ọyá ẹ jẹ́ ká máa gbọ́ bá. jẹ́ kí ìsùn rẹ kí ó sàn káàkiri. jẹ́ kí ìsùn rẹ kó sàn káàkiri kí ni ìsùn rẹ tó ń sàn káàkiri gbogbo nǹkan tó wà lára rẹ yẹ òun ló ń ṣe kí ni òun ló ń sàn káàkiri kò sí nǹkan tó bá dì lára àwọn obìnrin tí ọkùnrin ò lè yọ ahọ́n sí yọ ahọ́n rẹ kó o fi lá ojú ara obìnrin kò sí nǹkan